Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Iṣẹ́ ẹ máa ń tẹ́ wa lọ́rùn. Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Ọmọ Adéyẹmọ máa báṣẹ́ ẹ lọ. Olóyè máa báṣẹ́ ẹ lọ. CSI máa báṣẹ́ ẹ lọ. Iṣẹ́ rẹ̀ máa ń tẹ́ wa lọ́rùn. Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Iṣẹ́ rẹ̀ máa ń tẹ́ wa lọ. Ọmọ Yorùbá, ẹ fi Ìgbòho lọ́rùn sílẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo wípé wọ́n ti fi DSS mú olóyè Ìgbòho ṣá, ẹ fi olóyè lọ́rùn sílẹ̀. Kò sí nǹkan tó jọ o, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ẹ̀ṣẹ̀ olóyè ṣẹ̀ tí wọ́n fi DSS mú. Ẹbí ra yín léèrè, ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ gan tẹ́ ẹ fẹ́ kí DSS kó mú? Ọ̀rọ̀ òṣèlú nìyà. Tó bá dẹ̀ sọ̀rọ̀ wípé a fẹ́ rí Òbí, a fẹ́ rí Àtíkù nílẹ̀ Yorùbá, ṣé ó ti lọ bá wọn lé lọ ká wọn mọ́lé ni? Ṣé ó lọ bá Àtíkù lé ọ lọ ká Àtíkù mọ́lé ni? Tẹ̀yìn ọmọ àlè Yorùbá kan tó jẹ́ pé nǹkan tẹ́ ẹ kẹ́ ẹ rán ẹ̀ ní rán. Wọ́n ń pa wá, wọ́n ń jí wá gbé nílẹ̀ Yorùbá tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ nípa ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ̀yin ọmọ àlè jádijàti, ọ̀rọ̀ Ìgbòho lè wá fi sẹ́nu. Ọ̀rọ̀ ó ní Ìgbòho sọ tẹ́nìkan ò tí ì sọ rí. Ọ̀rọ̀ ó ní Ìgbòho sá sọ tẹ́nìkan kò tí ì sọ rí. Ẹgbẹ́nu sọ̀hún, ẹ sọ̀rọ̀ nípa síkọ́rítì tó ń dà wá láàmú nílùú Nàìjíríà. Ẹ sọ̀rọ̀ nípa síkọ́rítì tí ń dà wá láàmú nílẹ̀ Yorùbá. Ìgbòho máa bá iṣẹ́ rẹ lọ nípa àwọn síkọ́rítì. Ìgbòho máa bá iṣẹ́ ẹ lọ. Iṣẹ́ tó ń ṣe nípa àwọn síkọ́rítì fún àwọn ọmọ Yorùbá ó ń tẹ́ wa lọ́rùn. Inú wa ń dùn sí àwọn ọ̀tá, àwọn ọmọ àlè Yorùbá tí wọn ò fẹ́ kó orí iṣẹ́ ẹ ṣe. Ọ̀rọ̀ rẹ ni ó máa fọ́ wọn lórí. Ọ̀rọ̀ rẹ ni ó máa dà wọ́n láàmú. Ó dìgbà tí wọ́n bá yọ ọ̀rọ̀ Ìgbòho ṣàkó lẹ́nu kí wọ́n tó nísinmi. Ìgbòho máa bá iṣẹ́ rẹ lọ. Iṣẹ́ tó ń ṣe nípa ètò ààbò ilẹ̀ Yorùbá ó ń tẹ́ gbogbo àwọn ọmọ Yorùbá lọ́rùn. Àwọn ọ̀tá tó jẹ́ wípé ipò tó o bára rẹ wọn ò lérò ẹ̀, àwọn ẹ̀ gẹ́gẹ́ nínú ń bí. Àwọn ẹ̀ gẹ́gẹ́ ní ìsoríire rẹ ní mórí fọ́ wọn tí wọn ò bá dẹ́yìn lẹ́yìn Ìgbòho ṣá. Tí wọn ò bá dẹ́yìn lẹ́yìn Ìgbòho ṣá, sọ̀pọ̀rọ̀ àtàrà ni ó sọpa ogun wọn dànù. Kí ló dé? Ẹ wá ń pariwo káàkiri DSS ó ti mú Ìgbòho, DSS ó ti kábòwò mọ́lé o. Kí ló dé? Irú mọ̀sálà dáadáa wo nìyẹn? Ẹ̀ṣẹ̀ wo ni Ìgbòho ṣẹ̀ tẹ́lẹ̀ fẹ́ kí DSS lọ mú wọn? Ọ̀rọ̀ ó ní Ìgbòho sọ tẹ́nìkan ò tí ì sọ rí. Sọ̀rọ̀ rẹ̀ lórí ojoojúmọ́ ló ń jáde, ló ń bu ẹnu àtẹ́ lu bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ó ń pè wọ́n ní ọkọ̀ tí èsè tiwọn drug dealer. Ẹbẹ́ ìwọ̀ tí wọ́n sọ sí bàbá Bọ́lá Ahmed Tinubu lánìí. Ẹyẹmọ Nàìjíríà àtọmọ Yorùbá ẹ sọ̀rọ̀ nípa o. Ìgbòho wá sọ̀rọ̀ dà ìsọ̀rọ̀ ní ìsìn ọ̀gbọ́n lẹ́wà fi sẹ́nu. Ọ̀rọ̀ Ìgbòho ni yóò fọ Ìgbòho lórí dànù tẹ́ ẹ bá dákẹ́ àti mọ̀ sọ̀rọ̀ ẹ̀. Kí ló dé? Ẹ dé ń play orin tí ó tún fọ́ orí àwọn ọ̀tá Ìgbòho ṣá. Ẹ dé ń play fún wa ká gbọ́. Àníṣe Ìgbòho máa báṣẹ́ rẹ lọ. Ìgbòho máa báṣẹ́ rẹ lọ. Iṣẹ́ rẹ máa ń tẹ́ wa lọ́rùn o. Ìgbòho máa báṣẹ́ rẹ lọ. Àní iṣẹ́ tí Ìgbòho sá ń ṣe fún gbogbo àwọn ọmọ káàrún òjíire ṣẹ́ ó ń tẹ́ wa lọ́rùn. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu
tètè bá wa pàṣẹ fún Ìgbòho Òòṣà láti bá wa wọnú igbó láti lọ lé gbogbo àwọn Fúlàní tó ń ní wá lára tó ń dà wá láàmú nílẹ̀ Yorùbá. Bàbá ẹ má jẹ́ káwọn Fúlàní kí wọ́n pa wá tán nílẹ̀ Yorùbá o. Ẹ má jẹ́ káwọn Fúlàní wọ́n pa wá tán lórí ilẹ̀ wa o. Torí ọmọ Yorùbá ló wà lórí ipò ní ìsìn. Ìgbésẹ̀ tẹ́ gbé tẹ́bi mínú gbogbo àwọn ọmọ Yorùbá dùn tó kọ yóò fi parẹ́ lẹ́nu wa. Òun ni afẹ́kẹ́ gbé o bàbá Tinubu. Òun ni afẹ́kẹ́ gbé o ló fà á tí bàbá Ìgbòho Òòṣà tó fi sọ wípé ẹ bọ́lọ̀ sí ẹ̀kan sí i. Ẹ bọ́lọ̀ sí èké sí i. Kì í ṣe pé àdóòbí Yorùbá nation o. Yorùbá nation ti wà lẹ́nu wa. Amọ̀kọ́mọ Yorùbá ní yín. Ìgbésẹ̀ tẹ́ ti ń gbé ìgbésẹ̀ nígbà Yorùbá nation lẹ̀ ń gbé ló fà á tí gbogbo àwa tá a wà fún tá a wà pẹ̀lú Ìgbòho Òòṣà tá a nífẹ̀ẹ́ Ìgbòho Òòṣà la fi tẹ̀lé ọ̀rọ̀ tí wọ́n sọ. Ẹ mú wà ó wà níran o káwọn Fúlàní kó pa wá tán lórí ilẹ̀ wa o bàbá Tinubu. Ẹ mọ́ mú wà níran káwọn Fúlàní kó pa wá tán lórí ilẹ̀ wa o. Torí tó bá bàjẹ́ tán tó ní ìdí ni ó dá o bàbá Tinubu. Ẹ má jẹ́ kí ilẹ̀ wa ó da oro lórí yín o. Ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá ó di ahoro lórí yín o bàbá Tinubu. Ẹ tètè báàdé wá àkànṣe sí ọ̀rọ̀ ètò ààbò ọjẹ́ wa lógún nílẹ̀ Yorùbá o. Ọ̀rọ̀ ètò ààbò ọgbọ́dọ̀ jẹ́ wí lógún fún gbogbo àwọn ọmọ Yorùbá o. IG Ọlátúnjí Dísù agbógun ọ̀sẹ̀yẹn sórí ipò ní ọmọ Yorùbá ní yín o. Ẹ lè bá a dáàbò bo àwọn ìran wa o. Ẹ mọ̀ fọwọ́ lẹ́rán káwọn Fúlàní ọ̀pá wọn tán o. Olórí army apẹ̀yìn náà ọmọ Yorùbá ní yín. Ẹ tètè nígbà táwọn aráabí wà lórí ipò wọ́n dáàbò bo ìran wọn ni o. Nígbà tẹ́yìn náà sì wà lórí ipò ní ìsìn lọ́wọ́ ti ṣe bẹ́ẹ̀ ti wà lórí ipò báyìí. Ẹ̀yin náà ẹ ṣe gbogbo agbára yín láti rí pé ẹ dáàbò bo àwọn ìran yín. Abẹ́ yìí ni àrùn yìí ni torí wípé ìbí òjù bí bá a ṣe bẹ̀rù òun la bọ́mọ. Bá a ṣe bẹ̀rù òun la bọ́mọ ìbí òjù bí o. Àníṣe ẹ ti ń play orin náà fún wa. Orin yẹn ẹ mọ kọ sábẹ́ comment Ìgbòho mọ báṣẹ lọ. Tẹ́ ẹ bá ti ń gbórin náà ẹ̀yin náà mọ jó sí kẹ́ẹ̀tì mọ bá kọ sábẹ́ comment tí Ìgbòho kọ́ mọ báṣẹ lọ. Ọ̀gá mi White Lion agbẹnusọ Ìgbòho Òòṣà kò ní bàjẹ́ fún yín. Ọ̀run ìkárí yín pẹ́. Ẹ sì kó àṣẹyìndé ìyá tó kú ìyá dáadáa ìyá onínúure Elédùmarè yóò bá fi ọ̀hún kẹ́ wọn. Iwájú tí wọ́n tojú kọ kò ní bàjẹ́. Èyí tó fi sílẹ̀ ò ní bàjẹ́. Ṣé ti gbọ́ ojú rere Elédùmarè ni wọ́n bá pàdé. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ tó ta wọn jáde pátápátá tí wọ́n fi sílẹ̀ ikú ìyá wọn ò ní dẹ́rù bà wọ́n láṣẹ Èdùmàrè. Bàbá mi White Lion mo kí yín o. Ọlọ́run Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Ọmọ Adéyẹmọ Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Iṣẹ́ rẹ̀ máa ń tẹ́ wa lọ́rùn. Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Ìgbòho Òòṣà máa báṣẹ́ ẹ lọ. Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Ẹ bá gbóhùn sókè. Iṣẹ́ rẹ̀ máa ń tẹ́ wa lọ́rùn. Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Ajọ máa fọ òun yẹn sí ilé tẹ̀ mí tẹ̀ rẹ́dì nìyẹn. Adíkájọ máa gbóhùn sókè tún mú ìtara yín mọ́lẹ̀. Ẹni tó máa ráyè láfẹ́ kẹ bá wa gbé wákà yẹn sókè. Ìgbòho máa báṣẹ́ ẹ lọ.
Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Iṣẹ́ rẹ̀ máa ń tẹ́ wa lọ́rùn. Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Iṣẹ́ rẹ̀ máa ń tẹ́ wa lọ́rùn. Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Ẹnìkejì tó wọlé yá fẹ́ gbóhùn yẹn bá gbóhùn sókè ẹ bá gbé wákàtí sókè. Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Iṣẹ́ rẹ̀ máa ń tẹ́ wa lọ́rùn. Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Jagunjagun máa báṣẹ́ ẹ lọ. Jagunjagun máa báṣẹ́ ẹ lọ. Iṣẹ́ rẹ̀ ń tẹ́ wa lọ́rùn. Ìgbòho máa báṣẹ́ ẹ lọ. Èèyàn wá máa bí pé ṣé kí Fúlàní wọlé tí wa lọ́rùn àbí ká fi wọ́n sílẹ̀ ẹ̀wá ní Ìgbòho báwa báṣẹ́ yẹn délẹ̀ under President Bola Tinubu ẹ̀rú sùn tí bá ti ní ṣé kí Fúlàní tó wọlé pa wá ṣé Fúlàní tó ṣe wá ní ọṣẹ ẹ̀wá ní àbẹ́bẹ̀ President Bola Tinubu ẹ tètè bá wa ṣe gbogbo tó yẹ kẹ́ ṣe kí security lè wọlé Yorùbá lábẹ́ bàbá wa Ìgbòho ìṣà ó yá ṣé kí Fúlàní wọlé pa wá. Òǹgbò ẹgbẹ́ pé security fún gbogbo. Ẹ bẹ́ lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ ká tọ́kọ́ lọ sọ́dọ̀ bàbá wa lókè bàbá wa Ajagun bí ẹyẹ ẹ bá gbóhùn sókè sà lọ́dún ṣe kò tọ́ the water yẹ mo gbọ́ bàbá wa Ajagun ẹgbẹ́ sókè. Òun náà lè fọkàn tọ̀ òun lálẹ́ ọ̀nà là ń sọ yìí a ní kò sí ṣe kò sáyè ṣe ọmọ wa náà la ṣe kiri la máa rely on òtórí kò òun ló gbèdì wa òun ló mọ ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ tó bá padà wọlé nígbà kejì a mọ̀ wípé ó máa ṣe bẹbẹ fúnlẹ̀ Yorùbá bó ti ṣe pé ó ní bó ṣe ń lọ báyìí tí gbogbo wa kadẹ understand ṣùgbọ́n tó bá padà wọlé ẹ má fọ́ o lẹ́yìn Yorùbá bá ṣe kí ni èyí sọ jù bẹ́ẹ̀ lọ. Kódà lóbọ̀ ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ ẹ̀ bá a mú ìpínlẹ̀ bàbá wa simple that lórí President Bola Tinubu Peter Obi Atiku Abubakar ta ni ọmọ Yorùbá lè bá jókòó láti negotiate in tó ń ṣe wá lọ́wọ́lọ́wọ́ in tó ń ṣe wá pọ̀ security number one self-determination ilẹ̀ Yorùbá ó jẹ wá lógún ibi tó kù kò ṣe pé kò jẹ wá lógún but àkọ́kọ́ gbọ́dọ̀ fẹ́ràn ara wa ká tó fẹ́ràn ará àta torí ará àta ta fẹ́ràn lọ wọlé sí wa lára tó ń ṣe jàǹbá fún wa lóríṣiríṣi ọ̀nà wọ́n ń ṣe jàǹbá fún àwọn tó ń gbé oògùn olóró tó fi ń ṣe medicine fake product ìyẹn wà ń bẹ̀ àwọn Fúlàní tó ń jí wa gbé ìyẹn wà ń bẹ̀ àwọn tó fẹ́ gbalẹ̀ àjẹ́ńdà oríṣiríṣi kálá lè jọ jókòó láti jọ sọ̀rọ̀ ní oríṣi torí ẹ̀yà wa láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta torí ẹ̀yà mẹ́ta yẹn Ìgbò Yorùbá àti Fúlàní àlèkà Àtíkù gẹ́gẹ́ bí ọmọ Haúsá ẹ̀rọ agbóṣokèsà. ẹ ṣe tẹ fún wa ní ìkọsí láti ọ̀rọ̀ sókè wọ́n ní ọmọ tó ń gbé yìí ó mọ ọmọ kan tó ń fi ara rẹ̀ tó ń bẹ̀rẹ̀ lára ìwádìí tẹ̀lé tó ń gbé dè ìyá balẹ̀. Ẹ̀yin èèyàn wa ìbéèrè lélẹ́yìí o nínú bàbá wa Bọ́lá Ahmed Tinubu àti Peter Obi pẹ̀lú Àtíkù ẹ gbọ́ ta gan la lè bá sọ̀rọ̀ tó gbèdè wa tó lè bá wa wo ibi tí bàrà ti ń ta wá lẹ́sẹ̀ ẹni tó gbèdè wa lábàá sọ̀rọ̀ òun ló yẹ ká tẹ̀lé òun ló fà á tí bàbá wa Májàsọ́lá tó fi sọ wípé bàbá wa Tinubu bọ́lọ̀ ṣe ẹ̀kejì torí ọ̀rọ̀ síkọ́rítì tó ń bá wa jà nílẹ̀ Yorùbá òun la fi lè sọ́pọ̀tì wọn láti rí wípé wọ́n ṣe sáà kejì wọn torí àwọn ọlọ́gbèdè wa Peter Obi ò gbọ́ Yorùbá Àtíkù ò gbọ́ Yorùbá bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu àwọn gangan ní ọmọ Yorùbá tó wà láàrin wọn kí ló wá dé
tá à ní fẹ́ràn ara wa lásìkò tá a wà yìí, tá à ní fìmọ̀ ṣọ̀kan lásìkò tá a wà yìí, láti rí wípé agbárùkù ti ẹni tó gbèdé wa, ẹni tá a lè tẹ́ǹdà tó ń dẹ̀dà wá láàmú síwájú ẹ̀ tí ó ti gbọ́. Ọmọ Yorùbá, ọmọ kóòtù òjíire, lọ́wọ́ tá a wà yìí, ìfẹ́ la need, ìṣọ̀kan la need. Ẹ má lè ká bára wa jà. Lóòótọ́ ọ̀rọ̀ Yorùbá nation ó jẹ wá lógún, ó mú lọ́kàn àyà wa, àmọ́ bàbá wa Tinubu tí wọ́n wà lórí ipò lọ́wọ́lọ́wọ́ báyìí, tẹ́lẹ̀dùmarè tó bá túbọ̀ lọ́rẹ̀ ẹ̀mí wọn, kọ́lọ̀mọ́ ti pa wọ́n sórí ipò náà báyìí, kí wọ́n fi àlàáfíà tó péye tí wọ́n fi parí tẹ́nà wọn ẹ̀kejì. tó a nígbàgbọ́ wípé tí bàbá Tinubu bá fi lè wọlé lẹ́ẹ̀kejì, ohun tí ìran Yorùbá fẹ́ yóò tẹ̀ wá lọ́wọ́. Nípa àwọn security, ó dájú sáká 100% bàbá Tinubu wọ́n ṣe fún wa. Nípa àwọn self determination, torí a lè gbàgbé self determination láéláé. Nípa àwọn self determination, a nígbàgbọ́ 70% bàbá Tinubu wọ́n ṣe fún wa. Lórí ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí gan, ó ti fi hàn yìí pé ilẹ̀ Yorùbá ò dúró, torí nípa àwọn ìsọ́sọ́rì tí wọ́n ń ṣe, ara kágbòmìnira náà ló wà. Nípa àwọn state police tí wọ́n ń ṣe, ara kádádúró iná ló wà. Torí tí wọ́n bá ṣe àtúntò lórí ọ̀rọ̀ ìjọba, ìṣèlú ìjọba nísìn, ọkàn wọ́n balẹ̀, àwa la máa control resources wa fún ara wa. Kéde pé àwọn tá a bá rí lẹ́kọ̀ọ́, àbí tá a bá rí nìbàdàn, àbí tá a bá rí lọ́yọ̀ọ́, àbí tá a bá rí lọ́ṣun, àìsàn máa kó lọ Àbújá mọ́. Wúyò ní ṣẹlẹ̀. Èyí tá a bá rí lẹ́kọ̀ọ́, Èkó náà ni ó dúró sí. Ohun tí wọ́n bá rí nìbàdàn tàbí Ọ̀yọ́, Ọ̀yọ́ náà ni ó dúró sí. Ohun tó bá rí lọ́ṣun tàbí Ògùn state tàbí Ondo state, state yẹn náà ni ó dúró sí. Àwọn nǹkan ẹ̀ la fẹ́ látọwọ́ wọn, a sì ní káwọ̀ pé wọ́n bá wa ṣe. Nípa ọ̀rọ̀ security náà, lórí ọ̀rọ̀ state police, àwa gẹ́gẹ́ la mọ ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀, àwa la mọ ilé wa, àjòjì ò lè mọ jù wá lọ lórí ilẹ̀ wa. Àjòjì wọn ò lè mọ ilé wa jù wá lọ, lórí àwa la ní ilé wa, àwa la mọ gbogbo kọ́nàkọ́nà tó wà ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé wa. Òun la fi ń pariwo pé kí wọ́n dá state police sílẹ̀. Tó bá dá state police sílẹ̀, àjòjì kan ò lè wọlé. Táwa fẹ́ àtàkà àjòjì yẹn ní ìsìn, káìjà máa gba iṣẹ́ lọ́wọ́ IG l'Àbújá, wúyàn ò ní ṣẹlẹ̀ mọ́. Wúyàn ò ní ṣẹlẹ̀ mọ́. A sì ń gbàgbọ́ pé gbogbo àwọn tá à ń pa ẹ̀, bàbá Tinubu wọ́n gbọ́, wọ́n bá wa ṣe, wọ́n bá bò tẹ̀lú. Òun ló fà á tó fi yẹ ká support bàbá wa Tinubu láti rí pé wọ́n ṣe tẹ́nà kejì. Gbogbo ẹ̀yin tí àjọ ń pa Yorùbá nation, ẹ mọ́ lè rò pé a drop Yorùbá nation, à ń pa bàbá Tinubu o. Ẹ̀yin náà lẹ sọ wípé ọgbọ́n ló lè ṣe. Wọ́n ti ní mọ̀sàmọ̀sá là ń máa akíkanjú lójú ogun. Akíkanjú tó bá ríjà tí ó sá, irú wọn máa ń bá ogun lọ ni. Àwọn ò sì fẹ́ bá gun Yorùbá nation lọ, la fi sọ pé ká fi ọpọlọ sí i, kí a rí i pé a pariwo fún bàbá Tinubu, a ti rí i pé a support wọn, tí ẹ̀yà mi ò tún ní gba ipò lọ́wọ́ wọn, táàtò wa padà sí ń pa Yorùbá nation. Òun la fi sọ wípé ẹ jẹ́ ká support bàbá Tinubu, ká rí wípé wọ́n ṣe second time wọn ó pé, tí mo kàn tá a fẹ́ kó lè bá tẹ̀ wá lọ́wọ́. Ẹ̀yin yẹn wá ṣe é gbọ́, àníṣe Ìgbòho Òòṣà máa báṣẹ́ ẹ lọ, bàbá Tinubu ẹ máa báṣẹ́ yín lọ. Ìgbòho Òòṣà máa báṣẹ́ ẹ lọ, bàbá Tinubu ẹ máa báṣẹ́ yín lọ. Bàbá Tinubu, iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́ yìí ń tẹ́ gbogbo àwọn ọmọ Yorùbá lọ́rùn.
iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ń tẹ́ gbogbo àwọn ọmọ Yorùbá lọ́rùn. Ẹ máa bá ṣe yín lọ. Ẹ má jẹ́ káwọn Fúlàní àbáwọn Yíbò kí wọ́n dín lọ́wọ́ iṣẹ́ tẹ̀ ń ṣe. Ẹ make sure wípé ilẹ̀ Yorùbá ọgbà ìdáàbòbò. Ẹ ti mọ́ gbàgbé láti bá wa gbé ọ̀rọ̀ ètò ààbò tá à ń pariwo yìí. Ẹ tètè bá wa pàṣẹ fún bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ láti rí i pé wọ́n gbógun ti àwọn Fúlàní tó ń pa wá, tó ń jí wá gbé, tí wọn ò jẹ́ káwọn bàbá wa rí oko lọ, tí wọn ò jẹ́ káwọn ìyá wa rí oko lọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ látẹ̀yìnwá yìí pé tí àwọn bàbá wa bá dá oko, tí wọ́n wọnú oko lọ, tí wọ́n lọ dáko, oúnjẹ tó wọ́n nílùú kò ní wọ́n mọ́. Kò ní wọ́n mọ́. Gbogbo nǹkan yóò di ìrọ̀rùn. Bàbá Bọ́lá Ahmed Tinubu, àdúgbò yìí o, ṣé ipò ọdún 8 ni Muhammadu Buhari fi ti bọ́dà wa tí àrá ègbójẹ wọlé. Ẹ mọ́ gbàgbé láti bá wa sí bọ́dà o. Àsìkò tí nǹkan tẹ̀ lé gan ló yẹ kẹ́ ẹ ti bá wa sí bọ́dà tó ń jẹ́ ọmọ wọlé. Káwọn náà ká gbádùn ìjọba yín nínú bọ́dà. Buhari sí bọ́dà ìlú wọn lẹ̀ nígbà tó wà lórí ìjọba. Ó sí bọ́dà ìlú wọn lẹ̀ nígbà tó wà lórí ìjọba. Bàbá Tinubu kí ló wá dé? Kí ló dé? Àtúnrawọ́ ẹ̀bẹ̀ sí lórí yẹn o. Àtúnrawọ́ ẹ̀bẹ̀ sí lórí yẹn rẹ̀ o. Ẹ ti bá a sí bọ́dà o. Kí ni gbogbo àwọn èèyàn wọ́n dùn o. Ṣé ti gbọ́? Ẹ ti gan ni. Ìgbòho máa bá ṣẹ́yìn lọ lóòrọ̀ security. Iṣẹ́ tẹ̀ ń ṣe nípa security fún wa lẹ̀ Yorùbá ó ń tẹ́ wa lọ́rùn. Bàbá Tinubu, orí ọ̀rọ̀ ìsọ́sọ́rì tẹ̀ ń ṣe ẹ máa bá lọ. Lórí ọ̀rọ̀ state police tẹ̀ ń ṣe ẹ máa bá lọ. Lórí ọ̀rọ̀ òfin Nàìjíríà tẹ́ ẹ fẹ́ yí padà ẹ máa bá ṣẹ́yìn lọ lórí ẹ o. Gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni ó fún àwọn ọmọ kóòtù òjìrè ní ìfọ̀kànbalẹ̀ tí ẹ bá wa ṣe. Tẹ́ ẹ bá sì bá wa ṣe a ní gbàgbé yín o. Orúkọ yóò wà nínú ìwé ìtàn o. Bàbá Tinubu, orúkọ yín yóò wà nínú ìwé ìtàn títí láéláé sì ni. Ṣé ẹ ti gbọ́? Ẹ ṣé gan ni. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ bá mi wo fídíò mi, mo kí yín. Mo wá gbàládùn àfihàn ojú tẹ̀ fi ń wo fídíò ní fọ́. Bẹ́ẹ̀ ni títẹ̀ fi gbọ́ gbogbo nǹkan tí mo sọ láròdílẹ̀ nínú fídíò tí mo ṣe yìí. Etí ni ò ní di o. Ọwọ́ tẹ̀lé bá ń pín ètò yìí tó fi lọ dáadáa ẹ̀ ní fọwọ́ náà gbọ́mọ sí láti Èdùmàrè. Àwa láàmú wá bẹ́ẹ̀ náà ni ẹ̀yin náà láàmú dé bá. Ìgbòho ṣá ẹ máa bá iṣẹ́ yín lọ sí ẹ̀. Ẹ máa bá iṣẹ́ yín lọ. Iṣẹ́ tẹ̀ ń ṣe nípa ètò ààbò ó ń tẹ́ wa lọ́rùn, inú wa dùn sí i. Ṣé ti gbọ́? Ẹ ṣé gan ni. Yóò tùbà yóò tùṣẹ́ fún wa. Ó kọ́ tẹ̀mí oyé padà Ìbíyẹmí Ọláìtàn tí gbogbo yín mọ̀ sí Ìbíyẹmí TV show ló ń kí gbogbo wa. Ẹ̀yin olólùfẹ́ mi, mo kí yín o. Ibi tẹ́ ẹ̀ ti ń rí owó, tẹ́ ẹ̀ fi ń ra dátà, tẹ́ ẹ̀ fi ń wo gbogbo fídíò tá a bá ṣe, àgbà náà ní wọbẹ̀ o. Torí wípé àbùtí ń tolókun, àbùtí ń tọlọ́sà, àpò sàṣàmù wá kì í gbẹ. Àgbóyún ò ní pẹ̀sówó. Àgbóyún ò ní pẹ̀sówó. Ọgbà lọ́dà fún yín láti Èdùmàrè. Ẹ ṣé.